Àkókò ronúpìwàdà. Bí àyájọ́ Easter ṣe ń súnmọ́ wa tí àwa náà sì ń súnmọ́ nípa ikú Jésù Kristi olùgbàlà aráyé tí ó kú lórí igi àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ ọmọ aráyé tí ó sì jíǹde. Wàyí o, NTA Ìjẹ̀bú Òde ti gbé àwọn àkànṣe ètò kalẹ̀ lóníranran láti wá jíhìnrere fún gbogbo ènìyàn ní ilé-iṣẹ́ wa NTA Ìjẹ̀bú Òde pẹ̀lú owó tí kò pani lára rárá, bẹ̀rẹ̀ láti ọjọ́ 14 oṣù kejì títí ó fi di ọjọ́ 24 oṣù kẹta ọdún 2024 yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àkókò Easter yìí ni àkókò ronúpìwàdà, yóò sì wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti fi ayé wa fún Jésù Kristi nípa jíjọ̀wọ́ ayé wa fún kí a sì di ọmọ Ọlọ́run ní tòótọ́. Ẹ̀yin ìjọ lóníranran, ẹ wá jíyìn fún àwọn ènìyàn láti jèrè ọkàn wọn fún Jésù Kristi olùgbàlà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà NTA Ìjẹ̀bú Òde tí ó wà lópòpónà Èrúwọ̀n GRA Ìjẹ̀bú Òde, àbí kí ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08029411473 tàbí 08137230626. Àkókò Easter, àkókò ronúpìwàdà ni.